ṣe ráwọn pípì yẹn wọ́n mọ̀ nǹkan tí wọ́n ṣe torí mi náà ní irú ẹ̀ lára o ẹ̀gbọ́n ti tèmi gangan odindi ọdún 8 ló fi lọlé kí ó ní sọ̀lọ̀ bó ṣe wá lọlé kí ó tó obìnrin ló ń fi gbogbo ẹ̀ kó ló ń pamọ́ ọjọ́ bí òkúté iṣẹ́ kò ní ṣe mo wà force láti máa sọ fún mọ́mísí mi pé ẹ ṣe mistake ẹ̀yin rò pé tẹ bá fi sílé kí ó ní òṣè ní yàyà kuyẹ ẹ̀mọ́ pọ́nà tí ò dá kálẹ̀ mọ́ gbà náà ẹ̀ bá ti lọ fi sí ilé mechanic kò bá wá useful lónìí kò ṣiṣẹ́ kò ṣàbọ̀ èmi tí mo wà ń bíbá tí mo ń ṣiṣẹ́ máa ní kí n send òun gbà tí mo dẹ̀ ti ṣe fún wọn ó ti ilé olókùn ní ọmọ wa kiri bí bára bí kí wọn máa ṣe bára kí wọn máa ṣe fún 19 máa fi ògbójú ó ní early this year ó ní step tó ṣaláìsí wọ́n dẹ̀ pọ̀ nínú family mi because ọmọ Kwara State ni wá ọmọ Òkè Ọdẹ ni wá so aláàfáà púpọ̀ nínú ẹbí wa so wá ní step brother ilé ẹ̀kọ́ máa pè ní àfáà Alábí family ìkan nínú ọmọ ẹ̀gbọ́n pọ́sí mi tó pè rẹ̀ láàfáà wọ́n dẹ̀ lọ ṣòkú ẹni tó jẹ́ àbúrò sí ó dẹ̀ ń du owó ó dẹ̀ du owó lójú agbo ìgbà tí mo gbọ́rọ̀ yẹn bá níṣe ni inú kan bí mi pé irú disgrace wo lélẹ̀ ṣáwọn oníṣẹ́ ni wọ́n sì bí níṣẹ́ wo lọ ṣe ṣèbíṣẹ́ jálàbí ni kọ́ máa gbowó lọ́wọ́ àwọn èèyàn kọ́ máa parọ́ fáwọn èèyàn jálàbí ẹ máa lẹ́kìí ṣe babaláwo bọ̀ gbogbo ilẹ̀ ní kòkò àgbo nílé gbogbo ilẹ̀ jáwó lẹ̀ ń jágbó ọmọ ọmọ akáṣọ sọ̀rọ̀ àwọn òpómúlóró adáhùn ṣe nǹkan tó ń tiẹ̀ wá ń ṣe ní ìsìn tó bá lọ sí pàtí ìsìn yìí wọ́n náwó kan jọ àwọn politician lọ àwọn àfáà mi ò mọ ibi tó ti rówó yẹn o wọ́n náwó jọ àwọn politician lọ́sìn wọ́n fowó ṣe competition ni because wọ́n ti gbá gbogbo àwọn tó wà láàbroad. Sulaiman Farouk ló kọ́ wọn ojú màálù 16 àfọmọ́gbò tó jẹ ewé làpálàpá ẹ wàá mú nǹkan kan okùn kankan tẹ́ fi kùn òun ló fún wọn lọ́ọ̀dẹ́tì oògùn owó ẹ tẹ̀síwájú ìyàwó. àfáà òpònú tó ń sọ̀rọ̀ torí mi ò tẹ̀ ní pọ́nlé oní lárúbáwá ní nǹkan kí ni lárúbáwá ní ẹni lárúbáwá lówó gbogbo àdúrà àdánù tí gbogbo yín ṣe nàìjíríà kúrò lójú kan 60 something years la tún fẹ́ ṣe ní almost 2 weeks to this time ní ìsinyìí kò sí nǹkan kan tó ń change bí kidnapping bí kò máa bẹ́yàn lórí lónìí lọ́la láàárín gbogbo àdúrà òfò tí gbogbo yín tẹ̀ ń pariwo káàkiri kò sí kankan tó ń ṣiṣẹ́ àtàwọn tó ń já wọn Christian o ìkọ̀ọ̀kan náà ni. ilé ìtàdébólè náà gbà. last month mom sì bí sọ fún mi pé mọ́ṣáláṣí ibi táwọn ti lọ kiri wọ́n fẹ́ ràgè mo ní tẹ́ bá fi owó mi ràgè sí mọ́ṣáláṣí owó oúnjẹ yín oṣù 6 òun lè fi ṣeré yìí tẹ́ bá fi owó tèmi ràgè sí mọ́ṣáláṣí kí ni ìtumọ̀ gbogbo eléyìí àfáà tó kọ́ mọ́ṣáláṣí kó lọ pe àwọn àràbù mo ní ṣe báwọn àràbù ń gbowó fún wọn kán lọ bá wọn ẹ̀hán ní kò kí kan ṣé gbogbo wọn náà lọ rówó àràbù ok kán lọ bá wọn tó ń kàn kó máa ràgé sí mọ́ṣáláṣí fún wọn. wọ́n fọmọ mi sílé kí mo ti pè yẹn ọjọ́ bá gbọ́n po lọlé ẹ̀ṣẹ̀ tó bá lọ lẹ́yìn mi torí mi ò sí nítòsí ẹ̀ ọjọ́ tí bá gbọ́n po lọlé kí tí mo kàn pè lásán tán ní òsí ló lọlé kí nǹkan tí màá fojú ẹ̀ rí èmi gbé láàrin wọn lágége ni àárín wọn lọ bí èmi sí lágége olè ọ̀lẹ ní gbogbo wọn olè ọ̀lẹ. ẹ̀rọ àwọn ọmọ Fúlàní méjì. àwọn tó láwọn kakéwú lágége ńgbà náà nígbà táwọn adágbà wọ́n máa jókòó sẹ́nu ọ̀nà lébà ẹni wọ́n máa tó sí gbogbo ọmọge tó ṣẹ̀ṣẹ̀ gúnyàn ládùúgbò àwọn ló máa ń tó sí ládùúgbò àwọn àfáà yẹn bí kan bá ọmọlé kéwú sùn oríṣiríṣi nǹkan ni wọ́n ti ṣe oríṣiríṣi èṣe bí mo ní wọn nínú ara mi now I have them as a family mo rí wọn tán ni no be say dem say mo rí gbogbo wọn tán ni ìkó gbé kan bí ọmọ rí jango ni gbogbo wọn àwa wí tán àwọn defend arabu ẹ̀yin òpònú aláìnírònú gbogbo yín tẹ́ lọ sí Saudi lọ máa kàkà kéwú ẹ lè ní citizen níbẹ̀ ọ̀hún tí ẹ lè déètì ọmọ àràbù gan bí àwọn àfáà yẹn ṣe láwọn fẹ́yàwó tó wọn ò fi ọmọ àràbù kankan fẹ́ wá sí Nàìjíríà if ordinary Libyan bíbá yìí wọn bí àwọn ọ̀dà kan ọ̀rọ̀ ọmọ Libya fẹ́. báwo lẹrú ṣe lè fẹ́ ọmọ. ẹ lè fẹ́ mú wọn nígbà fún yín ni ẹ dẹ̀ wá ń gbé sí yẹn lórí bí olórí burúkú
ẹ̀dẹ̀ wá ń gbé lórí ẹ̀dẹ̀ wá sọ di bàbàrà ẹ̀kàn fi yẹn ẹ̀kàn fi da gbogbo lẹ̀ láwọn ẹ̀ fi gba gbogbo ayé láwọn family ti divide elder sister mi àwọn tẹ̀blígì làwọn ṣe bó ṣe wà yẹn kò lè kúnlẹ̀ fún mọ́mísí mi kó kí wọn láàárọ̀ mọ́mísí mi ò lè dáná kó jẹun because aráàmù ni gbogbo nǹkan tó bá ṣe agbójẹ̀dí kò lè mú agbójẹ̀dí kò lè mú á ní oògùn jùjú ni àgbo lárúbáwá ló máa ń mu ní gbogbo owó tó ń pa nàìjíríà àgbo lárúbáwá ló fi ń rà kí ló fún ẹ láṣọránsì pé àwọn àfáàyín tó ń ta àwọn àgbo yẹn gan kì í ṣe àgbo wa ló ń ṣe fún yín tí wọ́n lọ lẹ síkà lárúbáwá mọ́ kí ló fún yín láṣọránsì pé kì í ṣe àgbo tiwantiwa lẹ mu wọ́n kàn dé everywhere rú ni wọ́n dé everywhere rú ni àfi bí corona wọ́n dé everywhere rú ni torí mi ṣe ìyàwó mi ò fẹ́ muslim wọ́n nítorí mi ò fẹ́ muslim ayé ìláwọn tí wọ́n mi àwọn ọmọ mi lọ́rùn mo dẹ̀ ní tó bá dọ̀rùn ṣé mi àti wọn gan mọ́ra báwo lọ ṣe mọ bọ́rùn yẹn ṣe rí ṣáwọn ti lọ rí ni ṣé ti lọ bọ̀ ní báwo lẹ ṣe mọ̀ nípa àlejò ọjọ́ mọ̀ ìyá lọ́rùn ta ló ti kú rí inú yín èmi gan ò mọ̀ yín kóníkálukú kó ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀sìn ti wá da gbogbo ẹbí rú ọmọ ògbọ́ tí ìyá mọ́ yóò gbọ́ tọmọ mọ́ ẹ̀gbọ́n gbọ́ káàbúrò àbúrò gbọ́ tẹ̀gbọ́n mọ́ very confused religion. olówó kò ṣe lẹ́yìn ìyá wa ṣé ká ka pátápupa ẹni. so àwọn òbí ẹ jẹ́ kó rí wá pé o mo tẹ̀ àwọn kan lábúròdì yìí náà wọ́n tún láwọn ṣe lé kéwọ́ online kí lè bá káàkiri kéwú tẹ̀ lè fi ṣẹ́ ní tì. àlọ́ tó odidi ọdún mẹ́jọ lẹ́gbọ́n mi lónìí lè kí odidi tó bá yẹ pé ṣe bricklayer àbí carpenter gan ni kò tiẹ̀ lé lọ́dún 5 gan tó máa fi kọ́ odidi ọdún mẹ́jọ kò sí ṣẹ́kù sábọ̀ bí kẹ wá máa parọ́ kẹ máa ìrántẹ́rì kẹ máa lẹ́ẹ̀rí ẹ máa ṣe sàárò oríṣiríṣi gbogbo sàárà burúkú tẹ́ẹ̀rì ẹ máa lẹ́ẹ̀rí torí pé fẹ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn. wọ́n lè ṣe sàárà àfájá tó kú àwọn àfáà àní níbi òkú cousin brother wọ́n ń já sówó òkú ọmọ kékeré tó jẹ́ pé nígbà tí mo gbọ́ ọ̀fọ̀ yẹn gan mo mọ iye ọjọ́ tí mo fi síkì nílé because ẹ̀jẹ̀ mi ní ọmọ bàbá kan náà jọ ní wa ẹ wá ló ń jà gbowó very useless people ẹ wo kọ́lọ̀ kó ṣàánú o. gbẹ́kú lé yín bá kú ẹ pa àwọn àfáà wọn ṣe sàárà. àwọn àfáà náà nìyẹn tó kù bá ti kú kọ́ àwọn àfáà lọ bẹ̀ kọ́ lọ jà. òkú ni àtòkù ẹbí wọn àtòkú tí ó kàn wọn gbogbo ẹ̀ lọ́ máa ń jà sí tó máa ń gbowó awáwí tán wàásù ni wọ́n lọ ganu sí wọ́n wá sunkún pé wàásù ní ìgbésí àwọn ṣé wọ́n máa ganu lóòótọ́ ni. ẹ wo ìmọ̀ọ́mọ̀ fàáyé fúlàní láti Mali ni èyí Sùlàìmọ́ Fàrúkù Aládòyè ọmọ fúlàní láti Kánò ni ẹ̀wọ̀n méjì wọ́n rí àwọn dì mọ́ra wọn pé àti bà ayé àwọn Yorùbá yẹn jẹ́ àti mú wọn wọnú Islam wọ́n ti kọ̀yìn sí bàbá mi ẹ wo gbà tó wù fi ṣe ìyàwó fọmọ ẹ wo bí marriage ọmọ ẹ ṣe rí ṣáwọn ọmọ tí ò wọ educated ni pẹ̀lú gbogbo kéwú tọ́lá wọn ni àwọn ọmọ tí wọ́n lọ sí skul gidi. ìyá wa ẹni sùúrù náà gbogbo wọn ló rán lọ léwu ẹ wo orí ọmọ tó wọlé ń sìn tó ń jà fún Sùlàìmọ́ Fàrúkù tó dóhun Mẹ́kà ẹ̀ kò lè fìdí ìgò kọ́ ó Sùlàìmọ́ Fàrúkù tóun dẹ́ ń jà fún gbogbo àwọn ọmọ ẹ̀ ló rán lọ léwu àwọn ọmọ yẹn ká kéwú nìkan ó rán wọn lọ lóyìnbó pàápàá jùlọ bọ̀bọ̀ wèrè tó dóhun Mẹ́kà tó wà lókè yìí kò lè fìdí ìgò kọ́ ó dẹ̀ ń jà fún Sùlàìmọ́ Fàrúkù láti jọ yìí ṣé wọn náà ti ẹ̀sìn yẹn ni wọ́n ti fi brainwash wọ́n ti fi brainwash. ṣé ẹrú ló fẹ́ jẹ́ ò fẹ́ jẹ́ olórí Sùlàìmọ́ Fàrúkù tó sẹ́ni ó rán àwọn ọmọ ẹ̀ lọ léèwé ìwọ ń tẹ̀lé òun jà. mi ò wá jà fẹ́ anybody mi báyìí èmi ò wá jà fẹ́ anybody mi báyìí mi ò wá jà fẹ́ anybody. ẹrú ọ̀gá ẹ̀ ẹgbẹ́ ọ̀gá ẹ̀ sókè kò rọ̀ ọ̀gá ẹ̀. gbogbo yín lè sọ̀tọ̀ ẹ lè sọ̀tọ̀ ara bó tẹ́ ẹ lè sọ̀tọ̀ lẹ́yìn ẹ lè sọ̀tọ̀ lè bá. ọ̀gá ẹ̀ tó fi àdó sí mùdírù làpò ọ̀gá ẹ̀ sùdà. àti gbọ́ yẹn ẹ listen sí nǹkan tí mo fẹ́ sọ ẹ listen. ọ̀gá ẹ̀ fẹ́ pa mùdírù. ṣé mọ̀ nǹkan tó wà ń bẹ̀ ni pé èmi ò wá jà fẹ́ anybody o so mo kọ̀ wá síbí báyìí láì pé nǹkan tẹ́lẹ̀ fún mi. kí ló dé tí máa yí lọ fi àdó sí mùdírù làpò mánu Sùlàìmọ́ Fàrúkù ó fẹ́ pa ọmọ àlè Sùlàìmọ́ Fàrúkù ni. ṣé mọ̀ nǹkan tẹ́mi fẹ́ sọ ni pé. ṣé kò ń ṣàfà yín mọ́ ni. Muslim ni now so ohun tá a fi mọ̀ yàtọ̀. kí ló dé tó lọ ju àdó sí yẹn làpò ṣé àdó ti wà ní Islam. ohun tá a fi mọ̀ yàtọ̀ nù ẹlẹ́bọ àti mùsùlùmí náà nìyẹn ṣẹgẹ. ṣẹlẹ́bọ ni Sùlàìmọ́ Fàrúkù bá ń sìn. ẹlẹ́bọ ni ẹ̀yin náà. no ṣẹlẹ́bọ ni Sùlàìmọ́ Fàrúkù ká lè jẹ́ kí ó gba ayé mọ̀.
tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò sẹ́nibọ̀dì tó wà ń bí ọ̀rọ̀ yìí náà ẹ̀ẹ́dẹ̀ gbọ́ kí Fáwọ́kù sọ bẹ́ẹ̀ kóun fi kẹ́sẹ́nibọ̀dì lápò. no ẹ̀hún bí dàbí ìjòkàn yìí ní fídíò yẹn ó kò dìná pé òun ò fàdó sí lápò. tẹ́ ń gbọ́. ó lóun ò ṣàbùrú fún mùdí no ó ní àǹtí. ẹ bí kan bọ tẹ wá ṣe lé pọ́ìntì bí kan tó sọ pé. ṣe ká play fídíò yẹn ó ní òun fún ní àǹtí assassin lóun fún. Subhanallah. ṣé kò lè ka kúlẹ̀ àdùnmọ́ kò lè ka fátíà. ẹ listen ṣẹ́rí nǹkan tí mi ò sọ ni pé èmi mọ̀ pé iṣẹ́ gidi lẹ́ ń ṣe kílẹ̀ Yorùbá ẹni sùúrù náà nǹkan láti ẹ̀fẹ́ sọ ni pé kí ló lè mú bàbá yìí so òun lè lo àdó so Akànbí ẹ bá wa gbé ojú màálù mẹ́rìndínlógún jáde ṣé ní Islam ló wà tẹ bá dì náà ti àdó bàbá yìí sọ pé ojú màálù mẹ́rìndínlógún àfọmọ́bọ tún jẹ ewé làpálàpá kí ló tún sọ náà ó tún ewé bọ́m̀bọ́m ó polówó nǹkan yẹn ó ní tẹ bá fẹ́ máa rí owó ẹjẹ ńdélẹ̀ ṣé nínú Islam náà nìyẹn wà ṣé tíra ni àbí Quran ababis. Mo gbọ́ nǹkan tẹ sọ. ó ní tẹ bá fẹ́ máa rí owó lẹ́ẹ̀kan ó ní kẹ̀sí wá ní tẹ bá fẹ́ máa rí owó yẹn lọ ó lójú màálù kan àtàrí kan orógbó kan ẹ̀wọ̀n ewé làpálàpá kan àfọmọ́bòtújẹ kan ó ní tẹ bá wá ti dà sínú agbada ó ló wá kún nǹkan kan tẹ́ fi kún nǹkan tó máa fi kún yẹn kò ì sọ bí yàtọ̀ bá pe nọ́mbà ẹ̀ ó máa sọ fún wa létà ó wá kún nǹkan kan tẹ́ fi kún tẹ bá fẹ́ máa rówó yẹn lójoojúmọ́ ṣé nù Quran ló wà bá dì ṣe rí pé a ní pé Islam àwọn ọmọ Fúlàní ló gbógun wá sílẹ̀ wa àwọn kan nírọ́ ni àwa mọ̀ pé nílẹ̀ Yorùbá ọlọ́dọ̀ wa nǹkan táwọn bàbá wa ní ẹni sòrò wọ́n ní àṣírí bíbò àwọn nǹkan báyẹn wọ́n ní àwúre àwọn nǹkan báyẹn ló ń ṣe bọ̀ àwọn Fúlàní Islam ló gbé ògùn wá sílẹ̀ wa a dẹ̀ rí ẹ̀rí àrídájú Sulaiman Farouk ó sọ níta gbangba kí ni Muhammadu ń fojú màálù mẹ́rìndínlógún ṣe nínú ojú màálù mẹ́rìndínlógún ẹ pa màálù mẹ́rin ẹ̀dẹ̀ yọ ojú ẹ̀ mẹ́rìndínlógún àwọn Muslim yìí dájú wọ́n máa play fídíò yẹn sìn á wá sọ fún wa ṣé nù Quran ló wà ṣé nù àdìsí ló wà ìyẹn ọmọ àlè yìí ọmọ àlè tó wà ó yẹ ojú màálù àwọn apá màálù yìí àwa yóò ojú ẹ̀ mẹ́rìndínlógún. Ṣé ẹ mọ̀ nǹkan tí mo fẹ́ sọ ni pé. Islam kò rí kó wá sílẹ̀ wa ojú màálù mẹ́rìndínlógún. mo mọ̀ pé ilẹ̀ Yorùbá dẹ̀ ń jà fún kó lè dà ẹ listen ṣẹ́gẹ̀t. ojú màálù mẹ́rìndínlógún. nǹkan tó gbé mi wá bí báyìí. nǹkan tó gbé mi wá bí báyìí. àfi ká mọ yójú màálù a nídìí láti jẹ màálù mọ ká kàn máa yójú màálù lọ. nǹkan tó gbé mi wá bí báyìí ẹ jẹ́ kí mi sọ̀rọ̀. tábàdà ti lọ sọ fún màálù pé wọ́n ti pa mọ́ pé Muhammadu ti kú àwọn màálù. ilé ayé máa parẹ́ ni wàhálà dídè. oògùn owó tí Sulaiman Farouk ìpolówó a nídìí màálù ká máa mú àwọn màálù ká máa yọ ojú èyí máa nídìí mẹ́rìndínlógún Àkànbí máa nídìí ms máa ní gbogbo ẹni tó bá nídìí ẹ ṣáà sọ ojú màálù làwọn lọ máa yọ báyìí sí. a ní Islam ló kó wọn wá sílẹ̀ Yorùbá sẹ́ gbogbo àwọn ọmọ Fúlàní tó ń ṣiṣẹ́ àfáì ìdásàlátì náà wà ń bẹ̀ bàbá wèrè náà wà ń bẹ̀ kí lórúkọ ẹ̀ náà ẹ̀hún Kamolidin olórí burúkú ní gbogbo adábí àwọn ọlọ́kọ̀ọ́gùn wà lórí burúkú. Àsọ gbogbo wọn bàbá yìí orí bútọ́ kó wá yẹn àsìkò tá a máa káàsì wọn nílé. Ok. Nǹkan tẹ́mi fẹ́ sọ ni pé mo mọ̀ pé nǹkan Yorùbá tàbí ilẹ̀ Yorùbá náà lẹ̀ ń jà fún èyí ò sì ní gbóòótọ́ lọ́wọ́ kó. gbàgbé pé ọ̀rọ̀ Islam là ń sọ. Náà bí mo fẹ́ padà sí náà nìyẹn kò dà papọ̀ gan mi ò ní dà papọ̀ gan ṣẹ́gẹ̀t ṣe nǹkan tó wà ń bẹ̀ ni pé mo sì mọ̀ pé èèyàn ní mọ̀ sòótọ́ láyé tí ojú ayé rẹ̀ bá da gan ẹ kẹ́yìn rẹ̀ ó da ṣẹ́gẹ̀t pé ó láì sọ̀tàn tí yẹn bá gbé òótọ́ lọ́wọ́ ń gbà mí ìyẹn ó máa ń láì kọjá pé lẹ́yìn èèyàn àwọn ọmọ yẹn ni ó padà jẹ́ èyí tẹ̀ ń ṣe yìí gbogbo nǹkan tẹ́ gbàgbọ́ nù rẹ̀ yóò bá yín. ta ni yín ládùá. ẹ máa gbọ́ ẹ fi nǹkan tẹ́ bá fẹ́ ṣàdúrà pé ẹ dì í mú. ẹ jẹ́ kí n ṣàdúrà fún yín náà àìsàn ta. abéèrè àdúrà lọ yín. èyí mọ ẹ máa gbọ́ béèrè nǹkan lọ́wọ́ yín nǹkan tá à ń sọ ni pé ẹ bá fẹ́ dá sí ètò tó ń ṣe ẹ dá sí lọ ẹ fi gbogbo. èmi máa dá sí náà ni mo máa dá sí ní ìpàdé èsì. kí ló dé tí Sulaiman Farouk tó fi jo àdó sí ní Mudiru Markaz lápò. Mr. Mike ṣe wà ń bẹ̀rẹ̀ sí Mike ẹ jọ Mr. Mike. tójọ́ lọ tójọ́ bọ̀. ẹ káalẹ́ sà o. ẹjọ́ labí. ẹ kó ètò àkókò lè dá tó bá dáa tọkùn ní bàjẹ́ jàre mò ń gbádùn yín ṣé ẹ rí àwọn ìbéèrè kan àwọn àfikún mo fẹ́ ṣe ní ọ̀rọ̀ ẹ jàre ní àárọ̀ yìí
mo lọ sórí prógámù àfà kan, mo sáré pé wọ́n ń fa ọ̀rọ̀ kan pé ẹnìkan wà ní ilẹ̀ Mẹ́kà, ilẹ̀ Saudi, so wá ń bá àfà ẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ bí ọ̀rọ̀ lórí ìsìláàmù náà ni. Now ó sàn bá fà á, mo wà ní comment section, ẹni ẹ wá ń sọ pé gbogbo nǹkan tí wọ́n ń sọ yìí mùsùlùmí ló lóòótọ́, but òun ò rí àríkọ́ṣe gidi kan lára àwọn àràbù, inú wọn àárín wọn lòún wà ń bẹ̀ yẹn, but kò sí ìwà gidi kan láàrin wọn àwọn àti black. Òun ò rẹ́kọ̀ọ́ gidi kan kọ́kọ́ lára wọn, ẹ̀dẹ̀ gbẹ́sìn wọn lórí, òun ò ságbà fún. Ó ní òun fún wọn evidence, wọn ò dẹ̀ gbà fóun. Ibi tí wọ́n ti bá wọ́n sá ń bá fà títí ìgbà tó wáyà wọn á jábọ́. Èmi náà bá wọlé, mo á béèrè lọ́wọ́ wọn pé kí ló dé tó yẹ pé alálàkọ̀kọ́ náà mùsùlùmí ò lè ṣe n kò lè rọ́ wá sí láì má tàbá ẹlẹ́sìn kéènì kejì kẹta, number one. Àti pé kí ló dé tí wọ́n nẹ́mì ìkórìíra lára jù, nǹkan tó tẹ̀ mímì ó hate wọn nìyẹn. Bẹ́ẹ̀ mi ṣe wà yìí, kírísítẹ́nì mi lóòótọ́ ọmọ mi ò lọ, ìwùgàn chọ́ọ̀chì gan náà mi ò lọ mọ́, mo ti sọ gbogbo ẹ̀ lẹ̀, ẹ̀sìn àjọ bínú ẹ̀sìn àbáláyé mo fẹ́ máa tẹ̀lé báyìí, nítorí kò sí gbogbo nǹkan tí wọ́n ṣe, wọ́n ti sọ gbogbo ẹ̀ di báwo la ṣe ń porúkọ ẹ̀ gbé, wọ́n ti sọ gbogbo ẹ̀ dòwò mọ́ wa lórí. ọ̀rọ̀ lórí owó yìí náà ni kí ló dé ààrẹ kan gidi kankan lára wọn. ẹ wo ẹ kó ètò jàre, mò ń gbádùn yín. Ismail Adesumaki.